tó ẹ káàbọ̀ padà sí abala ìrìnkèrindò nínú igbó elégbèje ìyẹn ìwé ọ̀jọ̀gbọ́n D.O. Fagunwa eléyìí tí a bẹ̀rẹ̀ sí ní kà ní ọ̀sẹ̀ tó kọjá. Abala kejì rèé tí a fẹ́ bẹ̀rẹ̀ lónìí. Ẹ má gbàgbé pé lọ́sẹ̀ tó kọjá ibi tí a bá dé náà ni ibi tí òǹkọ̀wé ti pàdé ìrìnkèrindò tí ó sì mú wọlé ara rẹ̀ tó ṣe é lálejò. Fún àwọn tí ò bá ní àǹfààní àti rí abala àkọ́kọ́ òun kí wọ́n lọ sórí ẹ̀rọ Instagram lórí IGTV Èjìrẹ́ Akéwì wọ́n ó rí D.O. Fagunwa ìrìnkèrindò nígbó elégbèje, àbí kí wọ́n lọ sórí ẹ̀rọ Facebook kí wọ́n lọ wò ń bẹ̀. Lónìí a tẹ̀síwájú nínú ẹ̀kọ́ kíkà wa ìrìnkèrindò nínú igbó elégbèje. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ìwé ọ̀hún lọ́wọ́ ojú ewé 4 láti fẹ́ bẹ̀rẹ̀ lónìí. Tó ẹ máa bá wa ká lọ. Nígbà tí ọkùnrin náà dákẹ́ ọ̀rọ̀ yìí sọ, mo fèsì fún un, mo ní, ìrìnkèrindò, mo dúpẹ́ lọ́wọ́ rẹ gidigidi. Kò sí bí a ti lè ṣe ifá kí ó má hùwà èkùrọ́. Kò sí bí a ti lè ṣe ẹni tí ó ń káàkiri ẹ̀yìn odi kí ọgbọ́n rẹ̀ má ta ti ẹni tí kò kúrò lójú kan yọ. Mo dá ṣáṣá àgbẹ̀, ọ̀bùn ará ìlú ni. Gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ ní òru àná, ó pẹ́ tí mo ti ń gbúròó rẹ, nítorí ti ajá àti ẹran a máa wí nípa tìrẹ pé ọlọ́gbọ́n ni ìrìnkèrindò. Ìdí rẹ̀ tí mo fi dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ tí o sọ ni èyí. Aforesú ní í ṣe kún inú ayé, wọ́n dàbí paramọ́lẹ̀ láàrin àwọn ọmọ ènìyàn. Ǹjẹ́ ìwọ mọ̀ pé ẹni tí ó wà nínú ìdààmú owó tí a yá lówó, ó tún lè padà kí ó wí pé a yá òun nítorí a jẹ́ amúṣúwa ni. Síbẹ̀ irú àwọn wọn ní pọ̀ nínú ayé sùúrù. Wọ́n dàbí òkúta kọ̀bìtì sí ojú ọ̀nà àwọn èrò ẹ̀yìn. Wọ́n ti ba iwájú jẹ́. Àwọn ẹni tí ó bá sì ti bá wọn pàdé lẹ́ẹ̀kan kò ní fẹ́ ran àwọn ẹlòmíràn lọ́wọ́ mọ́. Ṣùgbọ́n ìyànjú mi ni èyí pé kí a má ti torí ẹni búburú hùwà búburú. Nítorí bá a bá wí pé ká bẹ́ igi, a lè bẹ́ ènìyàn. Bá a bá wí pé ká fi oore ṣíṣe sílẹ̀ pátápátá, a lè dá àwọn ọmọlúàbí lóró. Kìnní kan ṣáà ni, a kò gbọdọ̀ máa ṣoore bí òmùgọ̀, kí a máa so ẹ̀wọ̀n góòlù mọ́ ẹlẹ́dẹ̀ lọ́rùn. Ẹni tí ó bá mọ iyì wúrà ni kí a máa ta wúrà wa fún. Kí a má so ẹ̀wọ̀n góòlù mọ́ ẹlẹ́dẹ̀ lọ́rùn, nítorí ẹni tí ó bá mọ iyì wúrà ni kí a máa ta wúrà wa fún. Ọ̀rọ̀ púpọ̀ irọ́ ló mú wá. Ọ̀rọ̀ mi kò ní gùn gbọọrọ. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí o mọ̀ọ́re, ṣùgbọ́n kò tíì sí nǹkan tí mo fẹ́ ṣe fún ọ rárá. Bí a bá fi ọ́ wé ogunlọ́gọ̀ àwọn ẹlòmíràn tí wọ́n ti dé sàkání ilé wa. Lẹ́yìn èyí, ọkùnrin náà wá bẹ̀rẹ̀ sí sọ ìtàn ìgbésí ayé rẹ̀ gan-an. Ó dáhùn, ó ní, èmi ni ìrìnkèrindò tí ń gbé ilé alárìnkiri. Ìbátan ni èmi àti àkàrà ògún tí ó tọ̀ wá ní ìjọ́sí jẹ́. Ẹgbẹ́ la sì jọ jẹ́ pẹ̀lú. Bàbá mi ni ẹni tí ń jẹ́ Oyíndayépọ̀, tí ó dúró gẹ́gẹ́ bí mọ́gàjí ní ilé alárìnkiri. Oyíndayépọ̀ wá lọ fẹ́ ìyá mi tí orúkọ rẹ̀ ń jẹ́ Ẹniayé, tí wọ́n sì bí ilé àwọn àkàrà ògún. Àkókò ìgbà tí àwọn àkàrà ògún fi ń múra àti lọ sí òkè Láńgbódo gan-an ni bàbá mi rán mi lọ sí ìdálẹ̀ kan ní ìjọ́sí. Ìrìnkèrindò nínú igbó elégbèje là ń kà lọ́wọ́ o. Inú ìyá mi Ẹniayé kò dùn sí ọ̀rọ̀ náà, nítorí ó fẹ́ kí n bá àwọn èrò òkè Láńgbódo lọ. Èmi náà pàápàá sì fẹ́ bẹ́ pẹ̀lú. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ó ti jẹ́ pé bàbá mi fẹ́ wípé dandan kí n lọ sí ibi tí òun rán mi, kò sí ohun tí èmi àti ìyá mi lè ṣe. Àbúrò mi kan báyìí tí ó lọ sí ìdálẹ̀ tí kò fẹ́ wá sílé mọ́ ni bàbá mi ní kí n lọ mú wá.
àbúrò mi yìí kì í ṣe ọmọ ìyá mi, àbúrò bàbá mi obìnrin ni, ó sì jẹ́ ọmọ líle. Nígbà tí mo máa kúrò ní ilé, bàbá mi pè mí sí yàrá. Nígbà tí mo sì dé ọ̀hún tán, ó ní kí n súnmọ́ òun, mo sì súnmọ́. Lẹ́yìn èyí, ó fi ọwọ́ kọ́ mi lọ́rùn, ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sọ. Ó ní, ọmọ mi ìrìnkèrindò, mo fẹ́ sọ fún ọ lónìí pé kò sí ẹni náà nínú ayé tí ó fẹ́ràn ọmọ rẹ̀ ju bí mo ti fẹ́ràn rẹ lọ. Ìdí rẹ̀ tí n kò sì tíì fi fẹ́ pé kí o máa bá àwọn ẹgbẹ́ rẹ lọ sí òkè Láńgbódo yìí pín sí ọ̀nà méjì. Lọ́nà kínní, ọ̀ràn àbúrò rẹ yìí wà lọ́kàn mi. N kò fẹ́ kí ọmọ náà lọ ṣe báyìí sọ orí ara rẹ̀ nù sí ìlú onílùú. Lọ́nà kejì, mo fẹ́ kí ojú ìwọ pàápàá túbọ̀ là sí i, nítorí ẹni tí ó ń gbé abà oko, ọgbọ́n abà oko nìkan ni yóò ní. Ẹni tí ń gbé ìletò, ọgbọ́n ìletò ni yóò ní. Ṣùgbọ́n ẹni tí ó bá ń làkàkà láti dé ibi púpọ̀ ní ilé ayé yìí, ojú olúwa rẹ̀ yóò là ju ti ọ̀pọ̀lọpọ̀ lọ. Ìrìnkèrindò nínú igbó elégbèje. Ṣùgbọ́n ọmọ mi, ọ̀ràn ìdálẹ̀ ṣòro. Ẹni tí ó bá ti bẹ̀rẹ̀ ìrìn àjò, olúwa rẹ̀ ti gbé àpò ìyàkọ́ èjìká. Nítorí ẹni tí ó ti sùn lórí ibùsùn ńlá lè di ẹni tí ń hanrun lórí ilẹ̀ pẹ̀pẹ̀. Ẹni tí ó ti ń fi ẹ̀dọ̀ ẹran jẹun lè di ẹni tí kò rí nǹkan wa gàrí mu. Bẹ́ẹ̀ ni ẹni tí kò tó àbúrò olúwa rẹ̀ lè máa bu kí ó máa ṣẹ́ èpè fún un. Bí ìwọ bá bẹ̀rẹ̀ sí rí nǹkan wọ̀nyí, ronú rẹ̀ dáadáa, kọ ìwọ̀sí tí ó bá tọ́ ní kíkọ̀, sì rọ́jú gba èyí tí ó bá yẹ láti gbà mọ́ra. Má ṣe gbàgbé ohun gbogbo tí mo bá ọ sọ wọ̀nyí, ìwọ ọmọ mi. Kí Ọlọ́run má kọ àtúnrí. Bí Olódùmarè kò bá kọ àtúnrí, á jẹ́ pé n ó tún fi ojú mi rí ọ. Ṣùgbọ́n ikú kì í dá ọjọ́, bẹ́ẹ̀ ni àrùn kì í dá oṣù. Ẹlẹ́dàá ló mọ ọjọ́ àti sùn ẹni. A kì í mọ̀. Bí o bá dé, bí o bá sì gbọ́ pé mo ti kú, má ṣe ba ara jẹ́. Ṣu òṣùká pàtàkì kí o gbé ìwà rẹ. Má ṣe bá ojú kòkòrò ṣe àjọpín, nítorí ojú kòkòrò ti ìlú òfin kẹwàá Olódùmarè. Òun dàbí ọ̀mùtí ènìyàn tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ mọ ìlú Èkó, tí ó wọ reluwé. Nígbà tí ó dé ibi tí à ń pè ní Ìdó, ó sọ̀kalẹ̀, ó kọjú sí Èkó. Nígbà tí ó sì dé orí afá tí ó wà lórí omi ọ̀sà, ó ń wo ìhín wo ọ̀hún, kò fi ojú sí ibi tí ó ń lọ. Nígbẹ̀yìn ó dúró, ó yọjú lórí afá, ó tún ṣe ogun orí irin gíga tí wọ́n fi mọ́ afá dúró. Ó ń rẹ́rìn-ín lẹ́yìn náà, ó doríkodò, ó ń fìdùgbẹ̀. Ibi tí ó ti ń fìdùgbẹ̀, ọ̀wọ́ já, ó tàkìtì, ó di inú odò. Ẹja rí i, ẹja gbé e mì. Ẹranko ńlá tún rí ẹja, ẹranko gbé ẹja mì. Ejò ńlá mìíràn tún rí ẹranko, ejò ńlá tún gbé ẹranko mì. Ẹja inú òkun wá bá ẹja inú ọ̀sà ṣeré. Ó rí ejò, ó tún gbé ejò mì. Nígbà tí ó padà dé inú òkun, ó ti sanra. Ẹja ńlá mìíràn tún rí i, ó tún gbé e mì. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, àwọn apẹja rí ẹja ńlá yìí, wọ́n pa á, wọ́n wọ́ ọ sí òkè, wọ́n mú ọ̀bẹ, wọ́n la inú ẹja. Bẹ́ẹ̀ ni wọ́n la inú ẹja tí wọ́n ń bá ẹja, tí wọ́n tún la inú ẹja tí wọ́n ń bá ẹja, tí wọ́n ń la inú ejò tí wọ́n ń bá ẹranko, tí wọ́n tún la inú ẹranko tí wọ́n bá ẹja, tí wọ́n la inú ẹja tí wọ́n bá ọ̀mùtí ènìyàn tí ó kú giliti bí olójú kòkòrò tí ó ń lépa ohun ìní ọmọnìkejì rẹ̀, tí ó sáré títí tí ó fi ojú gún igi. Ṣọ́ra nípa ojú kòkòrò, máa sá fún un. Ó burú
ju májèlé lọ. Ìrìnkèrindò nígbó elégbèje. Ọ̀rọ̀ mi kò ní jù báyìí lọ. Mo fi ọ́ sí abẹ́ ìtọ́jú Ọlọ́run ọba. Ẹlẹ́dàá rẹ yóò máa bá ọ gbé ẹrù rẹ. Olódùmarè yóò tarí bìlísì síwájú. Ọlọ́run yóò gbà ọ́ lọ́wọ́ àwọn abínúkú ẹni. Bí o sì ti ń lọ, o kò ní bá eléṣù rìn. O kò ní bá akótirẹ̀báni ṣe àjọpín. Olódùmarè yóò gbà ọ́ lọ́wọ́ àgbákò. O kò ní bọ́ sí ọwọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kun. O kò ní pàdé ìjàmbá. O kò sì ní rìn lọ́jọ́ tí ebi ń pa ọ̀nà láéláé. Ó dìgbà o, ó dìgbà o, ó dìgbà ọmọ mi. Báyìí ni bàbá mi sọ. Nígbà tí mo dákẹ́, èmi náà sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sọ. Mo ní, bàbá mi, Ìrìnkèrindò ní sọ̀rọ̀ yìí o. Bí ẹ ti sọ̀rọ̀ yìí, á dẹ́rù bà mí lọ́pọ̀lọpọ̀. Bí ikú bá jẹ́ aláàánú, kò gbọdọ̀ tí ì ṣe bẹ́ẹ̀ mú yín lọ. Gbogbo ayé yín èmi lẹ fi sìn. Gbogbo ohun ìní yín èmi lẹ fi tọ́jú. Kò sì sí nǹkan tó kù ní òde ayé yìí tí ẹ kò fi kẹ́ mi. Àmódì mi ìjọ́sí ńkọ́? Ọ̀nà wo ni ǹbá wá fi wà lóde ayé lónìí bí kò bá sí ẹ̀yin? Àmódì ńlá tí ó ń fẹ́ pa mí, tí òtútù ń pa mí, tí òógùn ń bò mí, tí ara ń ro mí, tí ara ń ta mí, tí ara ń gbóná, tí ara ń dùn mí. Ìgbà àyà mi rí gelete, inú mi rí rìngìndìn, ẹ̀rẹ̀kẹ́ mi rí jekete, eegun àyà mi rí kẹ̀rẹ̀, orí mi rí palagun, egungun ìhà mi hàn kétékété, iṣan ara mi rí wọ́gọwọ̀gọ bí gbòǹgbò ojú ọ̀nà, ojú mi rí kúọkùọ bí eléèrí aṣọ tẹ́rù, irun orí mi dàbí irun ara ajá eléèkù, ẹsẹ̀ mi rí tínrín bí ṣàràṣàrà ọwọ́, ara mi ń wárìrì bí àlòkù mọ́tò, mò ń mí fúkẹfúkẹ bí rọ́bà kẹ̀kẹ́, ara mi sì funfun bí ara aboyún obìnrin. Ìbànújẹ́ dé bá àwọn ará ilé. Wọ́n ń sá kiri gọ́lọgọ̀lọ bí ẹja inú omi. Àwọn ènìyàn wá doríkodò bí ìmọ̀ ìpẹ. Ìyá mi rìn tìrònú, ilé wa sì dákẹ́ mìnìmìnì bí omi ọ̀gànjọ́ òru. Níbí ni a ó ti dánu dúró lónìí. Ẹ tún pàdé wa ní ọjọ́ Ajé tí ń bọ̀ ká tún jọ tẹ̀síwájú lórí ìwé yìí, Ìrìnkèrindò nínú igbó elégbèje. Ẹ má gbàgbé pé ẹ lè subscribe sórí YouTube channel wa Èjìrẹ́ Akéwì, àbí kẹ́ ẹ lọ sórí Instagram kẹ́ ẹ tẹ̀lé wa, kẹ́ ẹ like page wa Èjìrẹ́ Akéwì. Lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo ọjọ́ Ajé lẹ́ẹ̀ máa jẹ̀gbádùn Ìrìnkèrindò nínú igbó elégbèje. Ó dìgbà kan náà o. Ẹ ṣeun.